sẹ́mi a máa jà ọ́. Gbogbo àwọn ènìyàn ní ń sọ pé ta ló gbaṣẹ́ Táyé Currency gan tó fi àdológun tó bá gbaṣẹ́ mi a máa jà o tó bá tún gbaṣẹ́ mi a máa jà o. Táyé Currency ó tún ti wá bọ́ sí Liberty Stadium èyàn lónìí ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ kejì coronation Olúbàdàn of Ìbàdàn. Ẹ jẹ́ ká tún gbọ́n tó sọ ó tún ti fáyà tá a lẹ́yìn lérò pé Táyé Currency ń bá wí. Ẹ jẹ́ ká jọ farabalẹ̀ gbọ́ ó dáko ẹnìkan ń bẹ̀ ṣùgbọ́n mi náà ẹ jẹ́ tẹ́ ẹ bá ti gbọ́ tán mo tún ń bọ̀ padà láti wá analyse nǹkan tó sọ ó yẹ kọ́kọ́ gbọ́ ní tó sọ náà ní Liberty Stadium. ìdíkúnlé tó bá fẹ́ àwọn mi mo lè alẹ́ sọ. ṣùgbọ́n tó bá dá sí mi mo máa sọ̀rọ̀. ìbá ìṣiṣẹ́ bá dá sí mi mo máa sọ̀rọ̀. tó bá tún fẹ́ gbàṣẹ́ mi a máa jà ọ́. Ẹ káàbọ̀ padà kó tó di pa máa lọ ẹ dákun ẹ bá wa sọ subscribe button yìí sórí YouTube channel a máa ń fún yín jẹ bó ṣe ń lọ ní falafala lórí ìkànnì bó ṣe ń lọ náà ni. Ẹ gbọ́ wọ́n ní alágbẹ̀dẹ tó ń lorin lójú kan ó mọ̀ ní nǹkan tó fẹ́ mú jáde ń bẹ̀. Tẹ́ ẹ bá farabalẹ̀ gbọ́ eyín Táyé Currency ẹ̀yin náà ó gbọ́ yìí pé ó ní nǹkan tó ń sọ ó mọ̀ tó mọ̀ nǹkan tó ń sọ. Ẹnìkan fẹ́ gbaṣẹ́ Táyé Currency ó ṣeé ṣe kó jẹ́ pé olórin kan ni wọ́n kọ́kọ́ fẹ́ gbé iṣẹ́ Táyé Currency fún eyín níbi coronation Ìbàdàn sọjẹ́ yìí pé ó wà lù síta tí ọwọ́ Táyé Currency tá a lẹ́yìn lérò pé Táyé Currency ń bá wí nínú àwọn olórin fújì ó yẹ drop comment.